ọba orin tó jẹ́ gbajúgbajà olórin fújì tí òkìkí ń tàn lásìkò yìí Alhaji Saheed Akorede Okunola ẹni tó pè èèyàn mọ̀ sí Saheed Òṣùpá ó mà ti sọ̀rọ̀ ó tún ti ju bọ́ǹbù ọ̀rọ̀ míì lẹ̀ lágbolé fújì èyí tí ó dùn máwọn olólùfẹ́ Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma tó dùn mọ́ wọn nínú tí wọ́n sì ní inú gbajúmọ̀ olórin fújì ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Táyé Àkàndé Adébísí ẹni tó pè èèyàn mọ̀ sí Táyé Currency kò dùn rárá àti rárá sí ọ̀rọ̀ tí Saheed Òṣùpá tó ṣẹ̀ṣẹ̀ sọ náà. Ẹ rántí pé láti bí oṣù kan àti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní agboolé fújì ń dàrú tó ń gbóná gidigidi nígbà tí Táyé Currency tí ọ̀pọ̀ èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Pasuma nídìí iṣẹ́ orin fújì tó jẹ́ kó di mọ̀ pé òun kì í ṣọmọ Pasuma òun di iṣẹ́ fújì o ẹnikẹ́ni ò sì gbọdọ̀ pòun lọ́mọ ẹ̀ mọ́ ó ní ọ̀gá lásán ni Pasuma jẹ́ fóun kódà ó jẹ́ kó di mọ̀ pé òun ò gbérin lẹ́yìn Pasuma rí ṣùgbọ́n tó lóun kàn kọrin bíi Pasuma rí òun sì lórúkọ ẹ̀ rí ni. Táyé Currency wá ní kò sí bàbàrà nù tóun ṣe ó ní nítorí pé Pasuma náà ó ti ṣe àwòkọ́ṣe Alhaji Abbas Akande ẹni tí gbogbo ayé mọ̀ sí Òbésèré tó sì ti kọrin bí ẹ̀ rí ó ní bóun náà bá wá ṣe irú ẹ̀ fún ó ní kò jẹ́ tuntun nítorí pé òun náà ti ṣe fún Òbésèré rí. Ọ̀rọ̀ yìí ló máa dariwo táwọn olólùfẹ́ Pasuma àti Pasuma fúnra ẹ̀ tán rí gẹ́gẹ́ bí àbùkù ńlá tí Pasuma tó sì fọ orin òwe tó fi fún Táyé Currency lésì wípé ó fi ibi sú òun ni àti pé ó dàbí olóńgbò tóun ti ń tọ́jú tipẹ́ tóun tọ́jú ẹ̀ tóun fún lóúnjẹ nígbà tí olóńgbò náà tó wá dàgbà tán ó wá ń fi ìkànnà ẹ̀ ó fi ń ya òun jẹ. Pasuma ní irú olóńgbò bẹ́ẹ̀ òun kò ní pa òun kàn máa jìnnà sí ni kó má bàa fi ìkànnà ìyá òun jẹ. Èsì tí Pasuma tó fún Táyé Currency yìí ó bí inú tí Táyé Currency tó sì jẹ́ ṣèkìlọ̀ fún Pasuma nígbà náà pé ó bá tún sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun yóò yẹ̀yẹ́ òun yóò sì tú àṣírí ẹ̀. Ètò òde àríwó ńlá kò tó di pé àwọn àgbà ẹgbẹ́ fújì bíi bàbá àwọn onífújì lásìkò yìí Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ìlọrin ẹni tó pè èèyàn mọ̀ sí Kollington tàbí Kébé Kwara àti olúayé fújì Alhaji Wasiu Ayinde Marshal ẹni tó pè èèyàn mọ̀ sí K1 The Ultimate pẹ̀lú ààrẹ ẹgbẹ́ onífújì Fuji Musician Association of Nigeria FUMA Alhaji Sikiru Ayinde Agboola tó pè èèyàn mọ̀ sí SK Sensation kan tó dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì parí ìjà ọ̀hún èyí tó jẹ́ kí Táyé Currency kó lọ tọrọ àforíjì níta gbangba tí Pasuma náà sì ní ìjà ti tán nínú òun. Ṣá o ọ̀rọ̀ pé Táyé Currency jẹ́ ọmọ Pasuma kò jẹ́ ọmọ Pasuma ó sì ń jà rìnrìn nítorí pé dàsìkò yìí bó tiẹ̀ jẹ́ pé Táyé Currency tọrọ àforíjì ló sì dúró pé òun kì í ṣọmọ Pasuma o nídìí iṣẹ́ orin àti ní ọjọ́ orí gan-an ṣùgbọ́n nígbà tó ń ju bọ́ǹbù ọ̀rọ̀ sílẹ̀ nínú orin kan tó ṣẹ̀ṣẹ̀ kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára báyìí Saheed Òṣùpá bẹ̀rẹ̀ sí ni máa ka àwọn tó jẹ́ sàwáwù àtẹgbẹ́ ẹ̀ nínú wọn ló ti ń kà pé ọ̀gá ẹni Wasiu Ayinde jẹ́ fáwọn bẹ́ẹ̀ ló ní ọ̀gá ni irú àwọn Ṣínà Àkànní jẹ́ fóun ó ní Adéwálé Àyùbá ẹ̀gbọ́n òun ni Alhaji Abbas Akande Òbésèré ẹ̀gbọ́n òun náà ni onírúurú Alhaji Ṣẹ̀fí Àlàó Adékúnlé ó ló máa ń fẹ́ kóun pé òun bọ̀dá oníkàṣà jẹ́ kóun pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́gbọ́n òun ni bẹ́ẹ̀ ló pe Màláìkà olóòrí òun ni ṣùgbọ́n òun ò ní pè lábúrò òun nítorí pé ẹni tí ò bá pọ́n òun ní ẹ̀gbọ́n òun kì í fẹ́ pè lábúrò tó sì jẹ́ èyí tó túmọ̀ sí pé àbúrò òun ni Màláìkà jẹ́ ó wá ka àwọn ọmọ ẹ̀bí Tọ́pẹ́ Nọ́tìkà Mórí Thunder àti àwọn míì bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó dé orí Táyé Currency ó jẹ́ kó di mọ̀ pé olórin fújì ilẹ̀ Ìbàdàn ni ìyẹn Three Leather ó ní ìjàlódé lórí dòwe olọ́mọ ló jẹ́ sí Táyé Currency ó ní Three Leather ọmọ ni fún Táyé Currency ó wá jẹ́ kó di mọ̀ pé Táyé Currency fún rẹ̀ ọmọ ló jẹ́ sí Pasuma o ní ọjọ́kọjọ́ ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ yìí làwọn olólùfẹ́ Pasuma nínú wọn máa dùn sí tí ariwo sọ tí inú wọn sì dùn tán fi àdúrà ránṣẹ́ sí Saheed Òṣùpá ṣùgbọ́n a gbọ́ pé ọ̀rọ̀ náà kò dùn mọ́ Táyé Currency kò dùn mọ́ nínú rárá nítorí pé ní tó ń yàgò fún ni pé kí ẹnikẹ́ni pè lọ́mọ Pasuma mọ́ ṣùgbọ́n tí Saheed Òṣùpá wà là mọ́lẹ̀ níta gbangba pé lọ́jọ́kọjọ́ bàbá ẹ̀ ní Pasuma jẹ́ ọmọ ló sì jẹ́ fún Pasuma ṣùgbọ́n tí Táyé Currency kò tí ì fún Saheed Òṣùpá lésì lásìkò tí aṣàkójọpọ̀ ròyìn kí.